mo kí yín o ẹ káàbọ̀ sórí àkọ́tún ìròyìn ǹjẹ́ ti gbọ́ lórí ìkànnì Base TV fún ti àsìkò yìí ẹ̀sùn ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ọ̀sọ́díkò ló wá ṣe ilé mi jẹ́ Bàṣárùn bàbá tó gbin lọ́mọ ẹ mọ bá ń kalọ̀ mi ti máa mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àtàwọn onírúurú wa lábẹ́ míì wá fún yín tájọ máa fi kẹ́kọ̀ọ́ ká tó lè jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ ẹ kú kalẹ̀ mò ń padà bọ̀. mo kí yín káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún láti ìpínlẹ̀ Akwa Ibom ọ̀nà wọlé iṣẹ́ ọlọ́pàá ló tẹ kọ̀rọ̀ sí arákùnrin kan ẹni ọdún 22 tó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ látàrí tó ń ṣe pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀nà iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bọ́n ṣe fi léde wípé orúkọ ọmọkùnrin ọ̀hún náà ni Ndifrike Nelson tó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ Emon Efangi ọ̀nà ọ̀rẹ́bìnrin ọ̀hún náà ló jẹ́ ẹni ọdún 39 eléyìí tó dolóògbé sí ilé ìwòsàn tí wọ́n forúkọ ẹ̀ léde lẹ́yìn tí kọ̀rọ̀ sí ọ̀rẹ́kùnrin rẹ̀ ọ̀hún tó fún un lọ́rùn pa ò iléeṣẹ́ ọlọ́pàá látẹnu agbẹnusọ wọn DSP Timfon John ló sọ di mímọ̀ nílùú Ọ̀yọ́ lásìkò ìgbà tó ń fi ojú ọ̀daràn ọ̀hún tó fi hàn dé o wọ́n ní iṣẹ́ rí arákùnrin ọ̀hún o òun náà ló jẹ́ pé wọ́n fi kélé òfin wọ́n fi gbé báyìí lẹ́yìn tí ó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ wọ́n ní bọ́rọ̀ ṣèṣe jẹ́ gan ni pé ní ọjọ́ kẹfà nínú oṣù kejì ọdún yìí náà ló jẹ́ pé arákùnrin ọ̀hún ló wá ọ̀rẹ́bìnrin rẹ̀ lọlé tí ọjọ́ ọ̀hún sì ń jẹ́ ọjọ́ ìbí ọkùnrin ọ̀hún tó ní kí ọ̀rẹ́bìnrin ọ̀hún kó fún un ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kí òun fi ya àwọn fọ́tò oríṣiríṣi àwòrán kó lè fi sójú òpó ayélujára wọn ní eléyìí náà ni arábìnrin ọ̀hún ló bá yarí mọ́ lọ́wọ́ pé òun ò ní fún ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun kó mú lọ wọn ní eléyìí gan ló di fàákàjà láàrin wọn tó fi di pé Nelson ó fún arábìnrin ọ̀hún ló fún un lọ́rùn pa wọn nígbà tó sì fún un lọ́rùn tán kọ́tà arábìnrin ọ̀hún kò mọ́ra mọ́ kò tí ẹ bẹ̀ṣù bẹ̀gbà láti ṣe àbẹ̀wò sí o àbí láti wò ó bóyá yóò kó àbí yóò yè o wọn ní bẹ́ẹ̀ náà ló mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ o tó sì bá tiẹ̀ lọ lẹ́yìn ọ̀rẹ́yìn tí ó gbọ́ pé arábìnrin ọ̀hún kò ti jáde láyé òun náà ni Nelson ló máa fẹsẹ̀ fẹ́ tó sì di ẹni tó ń wá láti gbà ọ̀hún ọ̀nà wà dọdẹ rẹ̀ o wọ́n dọdẹ rẹ̀ lọ sí ilé ìjọsìn kan pé ibẹ̀ náà ti padà fi kélé òfin gbé kódà tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom Baba Mohammed Azare òun náà ló ti gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún báyìí o tó sì ní wọn ò ní ṣe ọ̀rọ̀ ọ̀hún ló kú òru bíi tí wù kó mọ̀ pé wọ́n fi ojú ọmọkùnrin ọ̀hún wọ́n fi wí náà òfin. Láti ìpínlẹ̀ Yobe wọ́n ní àwọn kọ̀rọ̀ sí agbésùnmọ̀mí agbébọn ẹgbẹ́gun Boko Haram àti àwọn ẹgbẹ́gun míì náà ni wọ́n ti yabo agbègbè kan ní ìpínlẹ̀ Yobe báyìí àwọn ìletò kan ní ìpínlẹ̀ Yobe ní agbègbè níjọba ìbílẹ̀ Gujiba náà ni wọ́n ti yabò báyìí o tí wọ́n sì ti dá ìbẹ̀rù bojo sí gbogbo wọn lọ́kàn tí wọ́n ní wọ́n fún wọn ní ọ̀sẹ̀ kan péré láti sáfilé fọ̀nà wọn sílẹ̀ ní gbogbo agbègbè ọ̀hún ní bí ọ̀rọ̀ ṣe jẹ́ gan ni pé ní alẹ́ ọjọ́ ìsinmi tó kọjá lọ yìí o òun náà làwọn ẹgbẹ́gun Boko Haram tí wọ́n sì yabo agbègbè ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè lóní kíkankíkan tó sì ní kí gbogbo àwọn tí ń bẹ ní abúlé náà kí wọ́n jáde síta ńgbà tí wọ́n sì jáde tán kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lù wọ́n tó ń bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi fún wọn ní àsìkò náà ọ̀nì lẹ́yìn ọ̀rẹ́yìn náà ni wọ́n wá sọ fún wọn pé gbogbo wọn wípé wọ́n fún wọn ní ọ̀sẹ̀ kan péré láti sáfilé fọ̀nà wọn sílẹ̀ gbogbo àwọn tó bá ní ẹ̀mí wọn lò ní agbègbè ọ̀hún kan fi agbègbè náà sílẹ̀ wọn ní bẹ́ẹ̀ kọ́ táwọn bá fi padà wá táwọn bá sì bá ẹnikẹ́ni wọn ń bẹ̀ wọn ní ìbọn ni wọ́n fi já okùn ẹ̀mí gbogbo wọn lódà lára àwọn tí ọ̀rọ̀ ọ̀hún tó ṣojú rẹ̀ tí wọ́n gbé láàrin tó gbé láìgbọ́n tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ di mímọ̀ ó ní bó ti ṣẹlẹ̀ náà ni wípé lálẹ́ ọjọ́ òun gẹ́gẹ́ pé láwọlé sùn ni o wọ́n bá kó gbogbo àwọn jáde tó ń bẹ̀rẹ̀ sí ní nà wọ́n nínú àwọn tó ń nà wọ́n tí ń bẹ nílé ìwòsàn tí ń bẹ ń bẹ̀ o tó jẹ́ pé wọ́n ṣe wọ́n lọ́ṣẹ́ gidi gan ni kó tó wá sọ fún wọn pé o kíkọ́ wọn fi ilé fọ̀nà wọn sílẹ̀ ó sì ní báyìí àwọn púpọ̀ náà àwọn tí ń bẹ lágbègbè ọ̀hún náà ló jẹ́ pé àwọn tí ò rọ́wọ́ họrí o oníbò ni olúkálukú báyìí láti lè rówó lọ gbalé síbòmíì àti pé níbo náà fẹ́ lọ oní ẹlòmíì tó náà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ oní gẹ́lẹ́ bó ti ṣe jẹ́ náà nù o wípé báyìí o inú ìbẹ̀rù bojo làwọn wà wọ́n sì wá ń ké sí ìjọba oní látìgbà tí adarí àwọn ẹgbẹ́gun Boko Haram tó ti kú ìyún Abubakar Shekau òun náà ló jẹ́ pé wọ́n ti ń dẹ̀rùn àláfíà rú ní agbègbè ọ̀hún àti agbègbè tó lè tó súnmọ́ Lake Chad wọ́n ní báyìí o wọ́n tún ti wá ní àwọn fi ilé fọ̀nà sílẹ̀ o wọ́n ní kò dín ní àwọn ètò tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tí wọ́n ti dolóògbé báyìí 100,000 èèyàn látàlẹ́ ọwọ́ àwọn ẹgbẹ́gun Boko Haram nígbà tó sì jẹ́ pé àwọn tó tó ọgọ́rùn mílíọ̀nù àwọn èèyàn ni wọ́n ti sáfilé fọ̀nà wọn sílẹ̀ ní agbègbè ní Adamawa ní ìpínlẹ̀ Adamawa ìpínlẹ̀ Borno àti ìpínlẹ̀ Yobe látàrí àwọn ẹgbẹ́gun Boko Haram.
lákòótán láti ìpínlẹ̀ Ògùn ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ ta aládàáni kan eléyìí tí ń bẹ ní àgbè ẹ̀yìn ògbè Ìgòdè ní Ògìjò ní ìpínlẹ̀ Ògùn látàrí wípé ń gba ọwọ́ ẹ̀yìn bí òmùṣù ṣe ìbálòpọ̀ pẹ̀lú ìkànnù àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún tó jẹ́ wọn léńjeléńje. Wọ́n ní arákùnrin ọ̀hún náà forúkọ léde. Wọ́n ní Àṣàfà Afẹ́làjà wọn náà ní orúkọ kọ̀rọ̀ sí ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ wọn náà kí ló fi gbé o lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí látàrí ìwà láabi eléyìí tó wò tó ti dé etí ìgbọ́ kọmíṣánná fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè ìgbà ìgbádùn ọmọnìyàn ní ìpínlẹ̀ Ògùn báyìí Adijat Adeleye ló sọ dìímọ̀ báyìí o wípé wọ́n ti fi kélé òfin gbé kọ̀rọ̀ sí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún o wípé wọ́n sì fi ojú rẹ̀ wọ́n fi ba ilé ẹjọ́ nígbà tí ọmọ òun gangan tó mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ó ní ó ti ṣe díẹ̀ báyìí o tí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún tó ti fi tìpátìkùkù báwọn lájọṣepọ̀ láti bí òmùṣù ọ̀hún tó sì ní tóun bá sọ fún ẹnikẹ́ni wípé pípa òun náà ni òun ó pa òun o ó lóun sì fẹ́ kú gbẹ̀mí lẹ́nu òun ló ń ṣe ọ̀rọ̀ òun lókùrò kó tó di pé ọ̀rọ̀ òun ò ṣe mú mọ́ra mọ́ kó tó di pé òun wá sọ̀rọ̀ sókè ní báyìí o wọ́n ti fi kélé òfin wọ́n ti fi gbé kọ̀rọ̀ sí ọ̀gá àgbà náà. Ó dáa ní jù báyìí lọ lórí àkọ́tún ìròyìn ìjẹ́ ti gbọ́ lórí ìkànnì Base fún ti àsìkò yìí ẹ sì ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ má wàá gbàgbé o láti subscribe sórí ìkànnì Base TV títí gbà míì tẹ́tù máa gbọ́ eré àtàánú olúwo bá kọ́ máa bẹ́ẹ̀ nìkan kan wá gbé o ó dàbọ̀.